mo ti bá Alhaji Wasiu Ayinde rìn bí 4 years Abbas náà fẹ́ máa jọ rìn tí bá lọlé Wasiu tí mo lọlé Abbas ṣé wọ́n ti sọ pé bóyá mo fẹ́ gbàbọ̀dì láàrin àwọn méjì kò sì dán kò dẹ̀ dán mo wá rò pé ó bẹ́tà kí n máa bá Abbas rìn mo lè sọ pé Abbas orí ò pé mi lè kàn bí mi rè kí n sọ fún Alhaji Wasiu Ayinde pé orí ò pé mo ṣe ń bẹ́gbẹ́ mi rìn adé ẹni bíi 7 years tẹ́fíjọ́ ṣe papọ̀ dáadáa nínú ìrìn àjò yẹn náà ni oríṣiríṣi ti jáde o tá a ti gbọ́ mo lọ sọ́dọ̀ kinní kan wọ́n gbowó 5 million kan kò dówó padà 7,000 mo rí gbà mí owó yẹn ọ̀rọ̀ yẹn bolẹ̀ bá a dé. àsìkò tèmi lè máa rí i pé kò sí pé wọ́n ń lo ìgbàdí tàbọ̀ ń forùkà bá nìkan jà tàbọ̀ ń lo àgárá ń gbogbo fìtì ẹnìkan àbọ̀ mú wọn rẹ lórí stage. o kò sí yẹn mọ́ nígbà tá a ti búra fúnra wa máìkì yẹn àfi búra fún olóògbé wa Alhaji Wasiu Ayinde àfi búra fún Kollington Wasiu Ayinde kò sí olórin náà tó bá ti jẹ́ full man. bàbá nǹkan tá à ń gbọ́ tẹ́lẹ̀ ni pé ẹni tí ó lóyún ẹgbẹ́ yẹn tó wá bí síta wọ́n ní Wasiu Ayinde ni táwọn gan ni wọ́n ní full man yìí wọ́n ní kó làwọn náà wọ́n ní style. Agége ni full man ti bẹ̀rẹ̀ Agége. ẹ̀yin lẹ dá full man lẹ̀. yes nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ kìíní yẹn tẹ bá rántí ìgbà yẹn ni Ayuba àbí Wasiu Alabi Rashidi Ìbàdàn Sandoka Obesere tọ́lọ́bù Alhaji Wasiu Ayinde ní Ìbàdàn lórí stage kan ní Ìbàdàn wọ́n ti pẹ́ díẹ̀ Alhaji fúnra wọn lọ́wọ́ ń ṣàlàyé fún mi pé káwá wo ẹni tí ò ní bá wa ṣe ẹgbẹ́ wa nígbà yẹn pé Love Idris jẹ́ kí mi ti yẹn wá sílé mi mo ti ń gbọ́rù ẹ̀ káàkiri o Ọlọ́run dẹ̀ ń fún ẹ ṣe o Ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe báyìí máa ṣe meeting táwọn iná fi ní join ní ẹgbẹ́ full man wa ìkọ̀kan wọ́n á promise mi pé Love àwọn lọ sí tọ́ ọdún kan ní Amẹ́ríkà pé táwọn bá ti lo 3 months tán bí èmi náà máa lo another 3 months níbẹ̀ yẹn nígbà tó dẹ̀ kú bí oṣù méjì ibi tí mo ń wọ́ gìrìgìrì tẹ́lẹ̀ tán máa ní mọ́tò Alhaji adẹ́rì mọ́tò wọn méjì nílé wọn ti jáde tí wọ́n fi travel yẹn mọ́ mi lọ́wọ́. lásẹ̀sì sí wọn mọ́. mi ò rásẹ̀sì fún wọn mọ́ láti gbà yẹn. rí wọn bá sọ̀rọ̀ mọ́. mi ò rí wọn bá sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ni mo tẹ̀ máa ń pè wọ́n. ẹ̀ṣẹ̀ ni àwọn àgbẹ̀ kọ́ mi ò jẹ́. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò ọ̀ma ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti àgbàlá AK Media Concepts níbi tí a ti ń dábí ẹni tí a ti ń rọ̀ bí òwe gbẹ́gbẹ́jà olórin fújì náà ní mo mú tọ̀yìn wá o gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan tẹ́ bá ń gbọ́ Adisa Pedicure ṣé pedicure ni àbí penicure àbí manicure òwe náà ni a máa sọ àti àwọn nǹkan míì lóríṣiríṣi bàbá ẹ mọ̀ káàbọ̀. ẹ kú jọ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú sà. ẹ kú luwa ẹ. ṣé pedicure ni manicure ni àbí penicure. àti penicure àti manicure gbogbo ẹ̀ kò ṣe àti cure. kí lorúkọ bóòlù ṣe wáyé gan. bí orin yẹn ṣe wáyé mo fẹ́ lọ gbaṣẹ́ kan ní Sùúrùlérè ní ayé old school nígbà kò sí fóònù nígbà tí mo wá débẹ̀ mo wá ní obìnrin yẹn wà ní saloon ìgbà tí mo wá débẹ̀ mo wá rí pọ́n ṣe manicure penicure mo ní ẹjọ́ kí lẹ̀ ń ṣe wọ́n á ní manicure panicure ìrọ̀lẹ́ pa èmi máa fi léyìí ṣe rẹ́kọ̀dù ni kí mo ṣe mú orin yẹn jáde nìyẹn penicure mo lanu kọrin mo kọ penicure ọmọdé rájò mi Adisa Pedicure ilé mọ́tò lágbọ́pọ̀kùn lọ́dà èwo tún ní tètè kíkún séré kò dé ṣàjẹ́ èwo tún ní tètè kíkún ibi tó ti jáde ni. orin yín ọdún mélòó báyìí sẹ́yìn. 1992 ni mo ṣe first record yìí. ó gbalẹ̀ kan. àṣẹ Ọlọ́run. ayé gbọ́. àṣẹ Ọlọ́run. ọ̀run mọ̀. àṣẹ Ọlọ́run. ṣé tíráàkì ẹnìkan náà ni àbí ó pọ̀ tẹ́ kọ. mo tún kọrin bẹ́ẹ̀ náà nínú álbọ̀mù yẹn náà mo kọrin pé ẹ̀gbọ́n mi la wa mọ́tò bí ẹni wà kẹ̀kẹ́ ṣe bẹ́ẹ̀mì ni kọ̀ǹdọ́tọ̀ owó mi dà láti iwájú ẹ sanwó owó mi dà láti iwájú. òyìnbó tí mo gbọ́ nítorí kọ̀ǹdọ́tọ̀ mọ́ṣáláṣí pẹ̀rọ òtúbù Guinness garage ìsíkọ̀tò kẹjà ṣé kí n pèrò sọ́kọ̀ máa yá pèrò sọ́kọ̀ o.
ibi tẹ àdúgbò tẹ dárúkọ yìí bíi Ìkẹjà, Mágége. Agége náà mo ti dìde. Táwa ni Adisa Pedicure orúkọ yín gangan àti bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀. Orúkọ mi ni Idris Adisa Pedicure. Ìdí tí mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ eré yẹn nígbà yẹn ẹ mọ̀ pé ọmọ kékeré ni mí. Mo bẹ̀rẹ̀ ní 1980. Mo ti bẹ̀rẹ̀ eré bẹ́ẹ̀ ni this is 44 years báyìí. 44 years ago. Bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ eré. Àwọn Alhaji àgbà làwa máa ń wò, Barrister, Wasiu Ayinde àti Alhaji Kollington la máa ń wò lórí tẹlifíṣàn kékeré tí wọ́n máa ń tàn white yẹn kò dẹ́ni ó dẹ̀ nùgbù ilé ibi tán ti ní tẹlifíṣàn yẹn. Yes, ilé tán bá ti ní tẹlifíṣàn yẹn gbà yẹn àwọn ọmọdé máa kún bẹ́ẹ̀ bóyá Yorùbá náà ń ṣe ní o àbí orin music. àbọ̀ wo Indian film. Kò sí Indian film gbà yẹn. Àwọn Yorùbá àwọn bàbá Ògúndé bàbá Sàlá àwọn ìlà máa ń wò nígbà yẹn. Wọ́n á dẹ̀ gbé àwọn ọmọ Alhaji àgbà wá á dẹ̀ gbé Alhaji Kollington Wasiu Ayinde wá àti Sàlá wá. Nígbà yẹn ibẹ̀ lèmi náà ṣe wá wò ní ẹ pé tí bá ti dé school báyìí tá bá ti wà break time màá ṣàkáwọn ọmọ wẹ́wẹ́ àwọn ọ̀rẹ́ mi jọ á máa lagolo màá máa kọrin. Olùtẹ̀yìn gbọ́ lórí tẹlifíṣàn mọ́ máa wọ̀n. Èmi máa practice ìgbà ìbéèmí náà ṣe develop interest lórí ẹ̀ nìyẹn. Nígbà tí wọ́n ń kọ́ lọ àwọn tó jẹ́ ìyá àti bàbá kí ni wọ́n sọ ṣọ́n ti ẹ̀kún yín. Wọn gbà rárá o wọn gbà torí màmá mi àmàlà là ń tà oúnjẹ là ń tà tí màmá mi bá ti lọ sọ́jà báyìí tí wọ́n ti lọ ra nǹkan tá a máa sè báyìí èmi ti gba ṣọ́ọ̀bù pẹ̀lú àwọn bọ́ìsì mi àti bẹ̀rẹ̀ sí lùlù gbàgbàgbà ní tó bá fẹ́ ra oúnjẹ gan àníráyè tó bá ní màmá lámàlà tí mo bá tó máa gbójú wíńdò jáde tó máa gbá lẹ́nu ọ̀nà jáde gbùrùgbùrù òkìkí ẹ̀ tí wàá ń kàn fún màmá mi pé àwọn kì í bá fẹ́ ra oúnjẹ àkíró oúnjẹ gẹ̀ ìlú làwọn ọmọ yẹn ń lù ṣọ́ọ̀bù bọ́ṣà ṣe gbà mí láyè ni pé ìdàtọ́ ẹ̀pọ̀ orin yẹn náà ló máa kọ́ ṣùgbọ́n gbà yẹn mo máa rí play lọ dáadáa ṣe mọ̀ kọ́ ọmọdé ni mí wọ́n máa ń gbé mi sórí iṣẹ́ àkọrin nígbà yẹn ni máa lọ play lọ́sàn-án alẹ́ kìíní kan mo kọ́ primary school mi nígbà tí mo wá bọ́ sí secondary school ni mo bẹ̀rẹ̀ music yẹn tààràtààrà gangan farasí gan. Màá máa ń sùn ní class mo máa ń sùn principal wọ́n wá lọ fẹjọ́ mi sùn principal wá pè mí pé nínú kí n fi iṣẹ́ orin yẹn sílẹ̀ tàbí kí n máa kàwé mi táìmù yẹn kẹ̀dẹ̀rẹ̀ ọdún kìíní kejì tí mo bẹ̀rẹ̀ eré yẹn ni màmá mi kú bàbá mi náà ọdún kẹta ó kú mi ò ní ìyá mi ò ní bàbá bẹ́ẹ̀ ní àbúrò mẹ́ta ẹ̀gbọ́n méjì wájú iṣẹ́ yẹn mo fi ń bọ́ àwọn àbúrò. tọ́kọ̀ tẹ bá rí ń bẹ̀ náà lẹ́ mú lẹ̀ nílé. mo fi ń bọ́ ṣùgbọ́n bàbá mi nìkan ló ra gbádùn mi láàrin ọdún kan nígbà yẹn tó ló dùn mí fún màmá mi tó tẹ ìjìyà lórí mi tán ra ìdí ìjọ yẹn rárá ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run láti gbà yẹn lọ́lọ́run dẹ̀ ti fàlùbáríkà. Nígbà wa ni òkìkí yẹn ìgbà wo ló jáde gan tó búyọ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́. 1992 yẹn ni 1992 ni Pedicure tí mo kọ́kọ́ ṣe first record mi ní for Ivory Music EMI record bẹ́ẹ̀ ibẹ̀ làwọn àyìnlá wà Dayọ̀ Kújọrẹ̀ àwọn other artist rẹpẹtẹ wọn wà bẹ́ẹ̀ dáadáa ń gbà yẹn. Lẹ́yìn Adisa Pedicure tẹ̀ ṣe ń gbà yẹn ìwo ló tún jáde orin ìwo ló tún tẹ̀lé. mo ṣe FUJI toast. bó lẹ kọ́ mi bó lẹ fi kọ́. ìfẹ́ lápọ̀já òfin láàyè o bọ̀bọ̀ ìlú mo fẹ́ ló fẹ́ alọ́bọ̀ lọ́wọ́ lọ sẹ́nu yé kọ́tà má dènà mi lẹ́ni ó ṣẹ́gun fún mi Jèhófà. mo lórin lẹ́nu mo sì lóhùn dídùn pẹ̀lú ìròyìn àdákùn àwòrán. mo rí sísí kan ó dára bí egbin ọmọlẹ́sẹ̀ bí ògúnró sísí ọ̀hún dára ó gbà yìí ọmọge tó gbáfẹ́ mi ò mọ̀nà tí mo lè gbé gbà láti fẹ́ sínú ilé à ń jẹ nínà kó wálé. lọ́jọ́ tí mo rí mo ní mo fẹ́fẹ́ ó lóhun ò ṣe mo ní ó kéré láláìjẹ́ pé agbádùn papọ̀ àjọ máa kú síbi à ń jẹ nínà kó wálé fífẹ́ yẹn ṣe lọ nìyẹn. mélòó a ṣe lápapọ̀ láti bí ọdún mẹ́rìnlélógójì tẹ̀tí ń bọ̀. almost 18 album ní rẹ́kọ̀dù mi ní tàbáyì. 18 albums tẹ̀ ti ṣe báyìí. bẹ́ẹ̀ni èyí tí mo ṣe last yìí ni kò dẹ̀ ń ṣe last torí mo ti wà studio lọ́wọ́ ẹ̀tún pèlò báyìí. the true ni tí mo ṣe gbẹ̀yìn lẹ́nu ọjọ́ mẹ́ta. the true tàbí. bẹ́ẹ̀ni. so ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n káàkiri àgbáńláyé bàbá wa tí agbára náà ni Adisa Pedicure láti Agége àwọn àmọ́ ní ọ̀kọ̀ọ̀kan ìjẹ́jì o a sì lérò pé ẹ ó gbádùn wa dáadáa bàbá ẹ ṣe álbọ̀mù 18. bẹ́ẹ̀ni. kí ni nǹkan tó wá bá dé kí ló yọ ilé ló yọ mọ́tò ló yọ kí làwọn kan tí
ẹ̀rí láǹfààní nídìí orin yìí láti yọ lọ́tẹ̀ tí Ọlọ́run ṣeun ànábì ṣeun. alhamdulillah. Iṣẹ́ tí èèyàn bá ń ṣe tí ó ń gbé òun rè ṣe ń bẹ̀ nídìí iṣẹ́ yìí kò ń ṣe ti gbéraga àti wọ́n ti fún mi mọ́tò 6 nídìí èmi ra 3 fúnra mi. mọ́tò 6. Yes nídìí iṣẹ́ yìí yes náà fún mi ẹnìkan fún mi 3 èèyàn kan rà kan fún mi ẹnìkan rà kan èmi ra 3 fúnra mi tí mo lè sọ. ẹni tó fún yín mọ́tò 3 yẹn bó ló jẹ́ sí yín gan. bàbá ẹgbẹ́ mi ni. kí ló kọ wọn. a lè máa pariwo wọn síta. ṣùgbọ́n bàbá ẹgbẹ́ yín dáadáa bàbá ẹgbẹ́ mi tó bó lè ṣe pàdé wọn. mo lọ play fún wọn ní Jẹ̀bú náà ni. lọ́dún wo. ní Jẹ̀bú Mushin. àti tó bí 17 years báyìí. ego. bẹ́ẹ̀ni. wọ́n á gbádùn eré yín dáadáa. ó gbádùn mi. bàbá yẹn kọ́ lè ní iṣẹ́ ṣe abáwọlá àjọṣepọ̀ yín. ẹ̀jẹ̀ mi ni Dr. Táyé Àfọlábí. ẹ ti padà dárúkọ wọn. mú láti dárúkọ wọn torí mo wò pé téèyàn bá ṣoore féèyàn dandan ni kéèyàn jẹ́ kó mọ̀ pé ẹni tó ṣàánú ẹni. ẹ wo kámẹ́rà yín ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Táyé Àfọlábí ló ṣoore fún mi ó dẹ̀ ní má ṣe rò féèyàn kan Èdùmàrè ń rojọ́ ẹ̀ fún Àfọlábí Èdùmàrè ń rojọ́ ẹ̀ fún Àfọlábí aláṣẹ sífàs wàá jẹ́ ẹ̀wọ̀n ọmọ gbogbo bí tó tí tó owó ṣe àgbàdo òní wọlé tọ̀ ẹ́ gbogbo bí tó tí tó owó ṣe àgbàdo òní wọlé tọ̀ ẹ́ aláṣẹ sódómìsì wàá jẹ́ ẹ̀wọ̀n ọmọ aláṣẹ sífàs wàá jẹ́ ẹ̀wọ̀n ọmọ. tí a bá ṣe ń lórí ọpẹ́ làádá o èyí tí mo ní kàn ṣèyàn fún ni pé ṣe wọ́n ní yínníyínní kí wọ́n lè ṣe ìmí ìsìn pẹ̀lú ògo Ọlọ́run olórí yìí ò ní sá fún yín o èmi náà ò ní sá fún mi o ẹ ti wá ń bá orin yìí bọ̀ àwọn ni ẹgbẹ̀gbẹ̀ sàwáwù tẹjọ kọ́mọ lùbọ̀ pọ̀ nígbà yẹn tẹ bẹ̀rẹ̀. nígbà tí mo bẹ̀rẹ̀ ṣé mo sọ pé 1980 ni mo bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. àwọn tó jẹ́ tàjọ jáde ní táìmù tó jẹ́ sàwáwù yín àwọn bíi Ṣínà Kànní Àyùbá àti Rashidi Ìbàdàn wọ́n gbé mi lọ lọ́jọ́ orí o ṣùgbọ́n nínú stage pé àjọ wà ní stage 1980 àjọ bẹ̀rẹ̀ ni. nítọ́jú orí wọ́n ṣàgbà yín ṣùgbọ́n ní à ń kọrin arúgbà ní ẹjọ́ wà bẹ́ẹ̀ ni. àwọn alẹ́ yìí tẹ̀lé tọ́lá bí aṣáájú tẹ̀yìn wo ń gbà náà lọ́hùn. àwọn Alhaji Lọ́fàsís Lágége Fàṣàyé Àlàmú second barrister Agbada Owó àwọn Wàídí Àkàngbé ọ̀gá mi náà ní gbogbo àwọn yẹn Sàkẹ̀yẹ́ àti Yàyà Ìgbìrà. àwọn Wasiu Ayinde ń kọ́ bọ̀ làwọn wà. ọ̀gá mi làwọn yẹn bàbá mi làwọn yẹn. ok àwọn barista wà ní ọ̀gá yẹn. àwọn tó á lè nìyẹn Ọlọ́run bá ń foríjì wọn. kí wàá rà fi ṣùpọ̀ yẹn àti barista ń gbà tó wà láyé ṣé ti ẹ̀ mọ̀ yín. bàbá láìkì mi bí nǹkan mi. ẹ mara. bàbá láìkì mi gidigidi wọ́n tún fẹjọ́ mi sùn àwọn èèyàn ńgbà kan. pé nígbà tí mo gbé Fullman lọ sí ẹ mọ̀ pé chairman Fullman Agége ni mí. ní Bongo Sport. èmi àtàlájì Àgbàlá ti kọjọ discuss ẹ pé mo fẹ́ gbé meeting ní wá sọ́dọ̀ wọn ní wọ́n propose nígbà yẹn pé ká lo airport hotel ká fi ṣe kíní ẹ̀ ká invite press ká invite àwọn rédíò kíní kan ibi táwọn ti ń slow táwọn ti ń ṣe kíní ẹ̀ lèmi àtàlájì Àyìndé Wasiu Ayinde la pàdé ní Premier Hotel nìbàdàn làwọn fi ní kí n gbé meeting ẹ̀ wá sílé àwọn. ṣé kò tí ì sí fún màá ṣáájú gbà yẹn ni. FUJI youth là ń jẹ́ ńgbà yẹn. ìgbà tèmi débẹ̀ ni aṣọ di Fullman la lè fi máìkì búra fúnra wa. bàbá nǹkan tá à ń gbọ́ tẹ́lẹ̀ ni pé ẹni tí ó lóyún ẹgbẹ́ yẹn tó wá bí síta wọ́n ní Wasiu Ayinde ni táwọn gan ni wọ́n ní Fullman yìí wọ́n ní kó làwọn náà wọ́n rí style. Agége ni Fullman ti bẹ̀rẹ̀ Agége. ẹ̀yin lè dá Fullman lẹ̀. yes Agége àwọn ọ̀gá mi ni o. àwọn ni ṣùgbọ́n tó kọ́kọ́ ẹni Fuji kéèké tẹ́lẹ̀ náà ẹlẹ́gẹ̀ Fuji youth. ẹ̀gbà wa ni Fullman wọlé. nígbà tèmi wọlé ní 93 la change ẹ̀ sí Alhaji Wasiu Ayinde àti Alhaji Déwálé Àyùbá náà wá sí Agége náà wá wo ẹgbẹ́ Fullman Fuji youth nígbà yẹn àwọn àgbàlagbà tọmọdé náà ṣàjọ ń ṣe papọ̀ nígbà yẹn wọ́n wá débẹ̀ náà oníkàkù introduce ara wọn èèyàn bíi 50 wọ́n wá ní Àyùbá wá gbé tí sí Wasiu Ayinde létí Àyùbá gangan ló sọ fún mi pé àwọn agbétí sí Wasiu Ayinde létí pé lọ fi Idrisu dà láàrin wọn tẹ bá rántí gbà yẹn làlájì Àyùbá ṣe ọ̀rẹ́ mi tó padé légiwá tó gba award tèmi náà ṣe rẹ́kọ̀dù tèmi náà tó padé légiwá ojú rẹ̀ ajá bẹ́ẹ̀ ni abáyẹ̀ni tó padé légiwá ojú rẹ̀ yes tó gba award
tèmi náà wá ń ṣe rẹ́kọ̀dù ní Ivory Music lọ́wọ́ Concord Paper wọ́n wá bá mi ní Ivory Music nígbà yẹn ìgbà tèmi ń ṣe rẹ́kọ̀dù Pedicure lọ́wọ́ àti Tribune wípé Love Idris ṣé mo ń pa Ayuba lówó wà níta lọ́wọ́ nísìn tó gba award èmi náà wá sọ fún wọn báyìí pé I will snatch Ayuba award. ẹ máa gbà lọ́wọ́ ẹ̀. náà fi ṣe headline Ọlọ́run dẹ̀ fàṣẹ sí i mo la ṣáàtì títí fọ́dún bíi mẹ́ta ni kí n tó ṣe rẹ́kọ̀dù second one. lẹ́yìn tọ́pù gbogbo ayé ló ń gbà Adisa Pedicure bẹ́ẹ̀ kò síbi táwọn ti gbọ́ London America ní Canada ni kò síbi táwọn ti gbọ́ Kútọ́nù ní gbẹ̀gbọ́dé gbogbo tí mo ti máa ń lọ ṣeré kò síbi tí mi ń gbọ́ rẹ́kọ̀dù mi dé ilẹ̀ Haúsá ni dé Abuja ni. tọ́pù lẹ̀ káàkiri àwọn náà gbọ́n bá díà torí bá díà làwọn wà ibẹ̀ náà bí wá sí agbọ́n alámbádíà àjò alámbádíà. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun bí Ọlọ́run ṣàṣemú orúkọ yẹn wá nígbà táwọn wá sọ bẹ́ẹ̀ pé Love Idris dà lọ́n ṣe wá mi kàn torí mi ò fi bẹ́ẹ̀ lọ mítì mò ń gbà yẹn èèyàn bíi mẹ́ta ló yàn wá sí ọ́fíìsì mi ń gbà yẹn Ọlọ́run bá ń foríjì Baby Barrister Alhaji Sakẹyẹ àti àwọn èèyàn bíi Owólabí mo rántí pé Owólabí náà máa ń tẹ̀lé mẹ́ta náà pàrà tèmi ò dẹ̀ dá wọn lóhùn mú ní ẹ má pa mí ọmọ kékeré kí n wá jẹ iṣẹ́ àmánu fún màá ege irọ́ o mo wá ṣàlọ́bà Alhaji second barrister mo lọ bá lọ́fàsì mo bá fáǹsì wọ́n ní àwọn làwọn fà mí síbẹ̀ pé àwọn ti dàgbà ìwọ sì ní egungun láti sáré káàkiri bọ́lọ́run dẹ̀ ṣe gbà fún wa nìyẹn àti ibẹ̀ náà ti wá change orúkọ yẹn kó ní FUJI youth tó sọ di full man bá a ṣe wá di pé àsìkò tèmi lè máa rí pé kò sí pé wọ́n ń lo ìgbàdí tàbọ̀ ń forùkà bá nìkan jà tàbọ̀ ń lo àgárá gbogbo fi tiẹ̀ nìkan àbọ̀ mú wọn rẹ lórí stage. o kò sí yẹn mọ́ nígbà tá a ti búra fúnra wa máìkì yẹn àfi búra fún olóògbé wa Alhaji Wasiu Ayinde àfi búra fún Kollington Wasiu Ayinde kò sí olórin náà tó bá ti jẹ́ full man torí 16 zone ló wà lọ́ndà mi àwọn state tá a dálẹ̀ local government tá a dálẹ̀ ó tó bíi 16 tẹ́pọ́ dẹ̀ máa wá kọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ yẹn láàrin ẹgbẹ́ wa amú chairman wọn dání amú secretary àbí tẹ́sọ́rà wọn àwọn mẹ́ta lọ́sàbọ̀ lọ́wọ́ ní zone. òye tẹ́yìn wá jẹ́ngbà yẹn fúnmà tẹ jẹ olórí ẹ̀ ṣé fúnmà ti zone Agége. Local government Agége local ní zone wa ni ó ti bẹ̀rẹ̀. ló ti bẹ̀rẹ̀. nígbà tèmi àti Alhaji wa ti pàdé pé ká gbé mítìnì wá sílé wọn Alhaji Wasiu Ayinde àwa ṣe ìsọ di state lèmi àti Shina kan ní wá contest ló fi 11 vote làmì nígbà yẹn. òun wá wọlé. wọlé Alhaji Wasiu Ayinde dẹ̀ ń sọ fún wọn níjọ́ náà níbi tá a ti ṣe election pé tí ọba ṣe ń di pẹpẹ ó láti jẹ́ ń di pẹpẹ pé Love Idris Adisa ni adviser to Lagos State full man. torí pé òun náà ló pilẹ̀ àwọn tó pilẹ̀ ẹni. bẹ́ẹ̀ni bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn. bó ṣe lọ́ngbà yẹn nìyẹn kí á ní àjọṣepọ̀ yẹn àti Alhaji Wasiu Ayinde. bàbá mi túwálè gbogbo gbà kò síbi tí wọ́n ti máa rí mi tán kí n kọ́ mi lé kí n kọ́ máì tí ìdórí stage táwọn ọmọọṣẹ́ wọn bá ti rí mi Alhaji love bàbá dà bàbá ń bọ̀ tàbí kí wọ́n ti dé kí n lọ kí wọ́n á ní Idris ó yá ẹ bá mi mú Idris síbẹ̀ yẹn hàn tó bá dẹ̀ ṣeré tán lọlé Alhaji owó epo mi dà 150 200 bí mo ṣe ń gba nǹkan mi nìyẹn. ẹ sì ń gbà lọ làbí lẹ́yìn gbàgbà kan. kò sí gbàkígbà tí bá rà Alhaji. bàbá buhari interview kan láìpẹ́ ẹ sọ bẹ̀ pé ńgbà tẹ ó láwọn ìlérí kan tí Alhaji Wasiu Ayinde ṣe fún yín tí wọn ò múṣẹ gbogbo olùkọ́ tẹ fi ṣe gàyà díẹ̀ fún ẹ̀yà kù lẹ́yìn wọn. bíi tẹwàá sáńgbà yẹn. ẹ wá tẹ̀lé olórin tí ẹ fẹ́ yọ jẹ́ Sàwáwù ẹ tẹ̀lé lọ à ń bọ̀ lórí ti olórin tẹ sọ yìí náà bó ni ọ̀rọ̀ interview ṣe jẹ́ ṣé lóòótọ́ lẹ ṣe gàyà díẹ̀ àbí bó. mi ò fi bẹ́ẹ̀ yára nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ kìíní yẹn tẹ bá rántí ìgbà yẹn ni Ayuba àbí Wasiu Alabi Rashidi Ìbàdàn Sandoka Obesere tọ́lọ bú Alhaji Wasiu Ayinde ní Ìbàdàn lórí stage kan ní Ìbàdàn wọ́n ti pẹ́ díẹ̀ Alhaji fúnra wọn lọ́wọ́ ń ṣàlàyé fún mi pé káwá wo ẹni tí ò ní bá wa ṣe ẹgbẹ́ wa nígbà yẹn pé Love Idris jẹ́ kí mítì yẹn wá sílé mi mo ti ń gbọ́rù ẹ káàkiri o Ọlọ́run dẹ̀ ń fún ẹ ṣe o Ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe báyìí máa ṣe mítì táwọn náà fi ní join ní ẹgbẹ́ full man wa ìkọ̀kan wọ́n á promise mi pé Love àwọn lọ sí tọ́ ọdún kan ní Amẹ́ríkà pé táwọn bá ti lo 3 months tán bí èmi náà máa lo another 3 months níbẹ̀ yẹn nígbà tó dẹ̀ kú bí oṣù méjì ibi tí mo ń wọ́ gìrìgìrì tẹ́lẹ̀ tán máa ní mọ́tò Alhaji mọ́ adẹ́rì mọ́tò wọn méjì nílé wọ́n ti jáde tán fi travel yẹn mọ́ mi lọ́wọ́. lásẹ̀sì sí wọn mọ́. mi ò rásẹ̀sì fún wọn mọ́ láti gbà yẹn. rí wọn bá sọ̀rọ̀ mọ́. mi ò rí wọn bá sọ̀rọ̀. ẹ̀ṣẹ̀ ni mo tẹ̀ máa ń pè wọ́n. ẹ̀ṣẹ̀ ni àwọn àgbẹ̀ kọ́ mi ò jẹ́ tán fi lọ tọ́ yẹn tán fi dé mi ò torí ẹ̀ sá fún wọn
mo mọ̀ pé ọ̀hún tí ní time fún mi ni ṣùgbọ́n nísìnyí wọ́n máa ní time fún mi torí ẹ̀gbọ́n mi ni. báyà bí. bàbá mi ni. bọ̀dá mi ni. ìtẹ̀sọ yín gbà yẹn pé wọn ò padà gbé kọ́ọ̀lù mọ́ tó ń travel ó tọ̀ ọ̀rọ̀ yẹn tó lómìnira báyìí. ọ̀rọ̀ tó ti pẹ́ gan ni ó ti pẹ́ gan àti tó bí 15 years. ṣùgbọ́n sìn gbogbo ìgbà láàrin ó padà ní time fún yín báyà bí. wọ́n ti ní time fún mi gbogbo ìgbà. báyìí sí àbí tí a bá wo olórin Fuji àbí eléré general wọn ní béèyàn bá rẹni bálà ọ̀là kì í yá. bẹ́ẹ̀ni. àbẹ́ẹ̀kọ́ àwọn tó ń já síwájú ìjẹ́ tí ń rí àǹfààní ò lè rí lọ́dọ̀ tiwọn lára wọn láti ti mú kí àwọn tó ń bọ̀ lẹ́yìn àbí kí lẹ́yìn gan pàpà ṣe fáwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn yìí táwọn náà fi lórúkọ táwọn fi dẹ́n táyé mọ̀. àbọ̀ lọ máa ṣe bí ìgbéraga ni àìmọye olórin tí mo ràn lọ́wọ́ lọ́yẹ pé wọ́n pọ̀ tí bá dárúkọ ẹnìkan tí mi dárúkọ ẹnìkan máa di pé bàbá fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ àwọn tó jù mí lọ gan náà tá à tún ń ṣe fún nídìí iṣẹ́ yìí torí iṣẹ́ mi bí mo ṣe wà mo tún ní àwọn business mi tí mo ń ṣe mọ́. ẹ lówó mi tẹ́ ń ṣe. mo ń talẹ̀ mo ní sáìtì káàkiri. báyìí. bẹ́ẹ̀ ni mo láwọn mìíràn tèmi náà ń ṣàánú nídìí iṣẹ́ yìí pé ẹ̀yin náà ẹ lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lórí ẹ̀ kò dìgbà tá a bá ṣe fẹnu sọ àwọn náà láti fẹnu wọn sọ fúnra wọn dáadáa tá a bá ṣe fáwọn. fún ọdún 24 tẹ́tí ń kọrin yìí ṣáwá lè sọ pé orin Fuji nìkan ẹ ti dáhùn ìbéèrè yẹn ṣùgbọ́n mo fẹ́ ká sọ dáadáa ṣé orin Fuji nìkan ó tó jókòó tì tí yóò tún ní wá nǹkan mí kún. ó tó jókòó tì ìgbà tí kòrò dé yẹn tí gbogbo nǹkan dàrú yẹn náà lábẹ́ sórí sísítẹ́ẹ̀mù ilẹ̀ káàbọ̀ lọ́ọ́ máa tọrọ owó jẹun kiri tó bá pèèyàn léni pé kó fún ẹ lówó léni tó dọ̀la tó ní kó fún ẹ lówó lọ́la ṣé èèyàn ní dá lábùkù lèmi náà fi bẹ́ sórí pé àrùn dọ́gbọ́n ra lẹ̀ pamọ́ kébì náà máa tà kí máa fáwọn èèyàn ní ilẹ̀ àsìkò náà wẹ̀ ní fàájì mo máa ń fún wọn nílẹ̀ ní ọdọọdún máa ń fún wọn nílẹ̀ ọdún tó lọ yìí nìkan ni mi ò fún wọn. lórí ètò Oyinmomo ẹ fún wọn nílẹ̀ bí náà. ẹ kò sí wàhálà. ẹ ti ń ṣèlérí o. Ọlọ́run máa ṣe. bàbá nígbà tí ẹ̀yin ti gbọ́n tí ẹ ti mọ̀rọ̀ pé à ń ṣe business mọ́ orin kíkọ àwọn tó wá ń bọ̀ lẹ́yìn kí ni ìmọ̀ràn yín fún wọn. ìmọ̀ràn mi fún wọn ni pé kọ́ máa lonú kan ká dẹ̀ máa yọnu síra wa kẹ́ni kan dẹ̀ máa rora ẹ̀pin torí kò sí ohun tọ́lọ́run ò lè ṣe tí ẹ bá dẹ̀ gbére kó má gbére méjì pọ̀ nígbà tí ayé eré méjì tó sì rọrùn ni a máa ń lọ play alẹ́ mọ́jú ṣùgbọ́n sì pati ọ̀sán ni nígbà tó bá dẹ̀ gba pati ọ̀sán méjì pọ̀ ṣé èèyàn ti tirẹ̀ sẹ́wọ̀n ṣùgbọ́n tó bá yẹ kí pati ẹyọ kan náà ló gbà tó bá àlùbáríkà bá ti wà bẹ́ẹ̀ ó ti tó fọmọlúàbí ìmọ̀ràn mi nìyẹn fún wọn kó máa ṣe déédéé kó máa ṣe nǹkan tó máa rán wọn lọ sí ẹ̀wọ̀n torí látìgbà táwa ti ń kọrin mi ò dé station rí o mi ì dé police station rí o dé station ọlọ́pàá nígbà tí mi ń kọjá yé mi ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ fún ìmọ̀ràn mi náà tí mo tún fẹ́ ká tún jọ wo ni pé bàbá ń kọrin náà ṣé kò yẹ ká mú nǹkan mi náà kún kó lè tó yàn jẹ ìyẹn ń kọ́ ẹ̀fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀. àlùbáríkà ti wà ní iṣẹ́ orin wa ìgbà tí kòrò dé yẹn ni èyí yàbàrà ló jẹ́ kí n yàbàrà pé kí n má máa tọrọ owó. bàbá nínú ìrìn àjò yẹn náà ni a gbọ́ pé ńgbà tí Wasiu Ayinde ò ṣe dáadáa pẹ̀lú àwọn nǹkan tẹ́ fọkàn sí tí ò tètè ṣùyìn bọ̀ wọ́n ní ẹwà tó wá mú ẹlòmí láàrin àwọn onífújì ẹgbẹ́ yín ẹ sọ di ọ̀rẹ́ minú ẹbẹ̀ sí ń ṣe wọléwọ̀de ìyẹn Alhaji Abbas Akande Obesere ṣé bẹ́ẹ̀ ló mi ò mú Abbas ní ọ̀rẹ́ wọnúwọnú mo lọ ṣe Abacha rally Alhaji Wasiu Ayinde àjọ lọ sí Abacha rally Shina Peter àlọ Abacha rally adé nígbà yẹn adé mo wá ṣe program ní MITV Abbas náà wá ṣe program wọn wá jọ ṣí 30 minutes fún wa ìgbà tá a parí program la jáde síta ló sọ fún mi pé Adisa kí ló dẹ̀ dé ṣé wọn kájọ máa ń ṣe ṣókiri nígbà tá a jọ release jáde nígbà kan náà ní 92 ni àti Sandoka àti Rashidi bẹ́ẹ̀ ni a jọ ṣe rẹ́kọ̀dù jáde nígbà àjọ máa ń gbé wa ṣe show káàkiri ni ló wá ní Adisa kí ló dé òtẹ́ yọjú sí mi ìwọ náà ṣe yọjú sí mi náà àdẹ̀gbà nọ́mbà ara wa mo wá wò wípé Alhaji mo ti ń bá Alhaji Wasiu Ayinde rìn bíi 4 years Abbas náà fẹ́ máa jọ rìn tí máa lọlé Wasiu tí mo ń lọlé Abbas ṣé wọn ti sọ pé bóyá mo fẹ́ gbàbọ̀dì láàrin. àwọn méjì kò sì dán. kò dẹ̀ dán mo wá rò pé ó bẹ́tà kí n máa bá Abbas rìn mo lè sọ pé Abbas orí ẹ̀ ò pé mi lè kàn bí mi rè kí n sọ fún Alhaji Wasiu Ayinde pé orí ẹ̀ ò pé mo ṣe ń bẹ́gbẹ́ mi rìn adé ẹni bíi 7 years. tẹ́ fi jọ ṣe papọ̀ dáadáa bẹ́ẹ̀ ni.
nínú ìrìn àjò yẹn náà ni oríṣiríṣi ti jáde o. Bẹ́ẹ̀ni. tá a ti gbọ́ mo lọ sọ́dọ̀ kinní kan wọ́n gbowó 5 million kan kò dówó padà 700,000 mo rí gbà mí owó yẹn ọ̀rọ̀ yẹn bolẹ̀ bá a dé. Àwọn ẹgbẹ́ ti ń dá sí àwọn president wa SK sensation wọ́n ti pè mí sí meeting Alhaji Sikiru kò lọ títí wọ́n ti dá sí Damendra Túndé gómìnà tèkó gómìnà yìí fún màá lẹ́kọ̀ọ́ ń bí àwọn náà wà ń bẹ̀ àwọn àgbàgbà ẹgbẹ́ náà wà ń bẹ̀ nígbà tó ń pè mí síbẹ̀. wọn Alhaji kò ní jà yín lápá àwọn ò dá sí ni. Alhaji ló kọ́ dá sí òun gan ló kọ́ lọ fẹjọ́ sùn Alhaji Kọ́lìntì tálàjì pé mi tí mo dẹ̀ ṣàlàyé fún Alhaji pé bàbá bó ṣe jẹ́ Alhaji náà dá sí bí gbogbo yẹn ṣàṣe lọ nìyẹn ṣùgbọ́n nígbà táwọn ẹgbẹ́ tẹ̀ ti gbé gbèsè ó ti ń gbé gbèsè láti mọ bó ṣe máa ṣẹ́tù rẹ̀ kò síjà tó bá ti ṣẹ́tù torí ibi tèmi náà ti ń ràánú gbà ní. pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀ náà lọ́wọ́ bá yanjú ẹni tí wọ́n jẹ́ bàbá aláàánú yín bàbá ẹgbẹ́ yín bó ní àjọṣepọ̀ yẹn àti wọn. àjọṣe tó pọ̀ tó dùn wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kò dàbí mọ́ nítorí ọ̀rọ̀ ti bí yẹn. àbàwọn náà ti ń gbélé náà gbogbo ẹ̀ náà pọ̀ Ọlọ́run bá náà sọ síta Ọlọ́run má jẹ́ ká kú sínú ìyà. so láti ọ̀dọ̀ wa ní AK Media ń bí aláṣẹ àti olùdarí wọn ni kí agbélé fi pé ẹ ṣeun tí ẹ bá wà débi o àmọ̀rí bá o. ẹ mà ṣe o gbogbo ilé iṣẹ́ tẹ́ fún mi ní. ẹ bá yí báyìí káwọn èèyàn ròyìn mọ́mọ́ ẹ̀kọ́ rí ńlé. Oyinmomo gbogbo yín la kí o akí iléeṣẹ́ yín ò ní jóná o a máa rí lọ́dún yìí àtúrí lọ́dún tó ń bọ̀ sówó sálàáfíà sígbéga gbogbo àwọn tó wá bí náà àlùbáríkà máa bá wọn náà a máa bẹ́yìn náà ẹ ṣé o. bàbá kí wàá ní tuntun báyìí látọ̀dọ̀ Adisa Pedicure kí ni káwọn máa retí kí lẹ̀ ń pò kí lẹ̀ ń ṣe lọ́wọ́ yìí. mò ń ṣe rẹ́kọ̀dù kan lọ́wọ́ báyìí fún nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ebi ló ń pa ní ibà kan náà ọ̀rọ̀ kì í dùn ní ibà kan náà ọ̀pọ̀ ènìyàn lẹ́ni tọ́rọ̀ yìí kàn ṣe o gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe ń lọ gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe ń lọ gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe ń lọ mo kàn bẹ̀ àwọn ìjọba wa ní kó ṣàánú mẹ̀kúnnù kó wo tàwọn ọmọléèwé kó wo tàwọn òṣìṣẹ́ ìjọba kó wo olórin náà báyìí gbogbo ẹ̀ ṣe máa tùbà tó máa tùṣẹ́ fún gbogbo wa Ọlọ́run á fún bàbá wa ṣe o. tó òun náà ní ẹ ti gbọ́ yẹn káàkiri gbogbo tí ẹ ti ń wo tẹlifíṣàn Oyinmomo láti àgbàlá AK Media Concepts adúpẹ́ o adúpẹ́pẹ́ òkun adúpẹ́pẹ́ ọ̀sà tó Ọlọ́run ọba aláwòrábí kò wá ní sọ pé òun ò ṣe mọ́ nínú ayé kálukú gbogbo wa bàbá tá a bá tó pè yín ṣé tún wá lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ pè mí láàárọ̀ bẹ́ẹ̀ pè mí lọ́sàn-án bẹ́ẹ̀ pè mí lálẹ́ tipátipá ìrọ̀rùn mo ti débí. wọ́n ti ní pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àti abá ti ń pa wọn àwọn ó dá wa lóhùn àwọn ó jẹ wá dáadáa tó Adéròmú Kazeem lórúkọ tèmi o ọmọ àjàlá erin ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjẹ́ Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtòkò wọ́n wá di ṣọ̀gbọ́n ará Àbáyọ̀mí ọyọ àdéòrì òòṣà tí gbogbo ara ajíkànjẹ́ ń fobì kàn kẹ́ Yusuf Alabi ọkọ ìyá mi Àǹkẹ́ ẹ káàbọ̀.